A kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa wò wá ní ìkànnì Ajára Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì. Ẹ jẹ́ ká máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá yányán CP Ọlọ́rundáre Moshood Jimoh, níbi tí a gbọ́ wípé ikọ̀ ọlọ́pàá eléyìí tó wà lẹ́ka tí wọ́n pè ní Odònáforíjà Division, òun mà ní wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan tí wọ́n pè ní Samson Ogbenebreme, ọkùnrin ọmọ ọdún márùndínlọ́gbọ̀n. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ní agbègbè tí wọ́n pè ní Odòmọ́lá Community Ẹ̀pẹ́, wọ́n ní ibẹ̀ ló jẹ́ wípé wọ́n ti ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́. Wọ́n ní ohun tí ó fà á tí wọ́n fi rí ẹni tí wọ́n ń sọ pé orúkọ rẹ̀ ń jẹ́ Samson yìí mú, òun ni ó jẹ́ wípé wọ́n ní àwọn ará àdúgbò ló tètè ta wọ́n lólobó. Ní ìbámu pẹ̀lú èyí, wọ́n ní wọ́n rọ́wọ́ tó ọkùnrin náà yẹn ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí, wọ́n ní iṣẹ́ ìwádìí eléyìí tí ó làmìlaka ló ti wáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà láti lè jẹ́ kí wọ́n mọ ìdí pàtó tí wọ́n fi bá ẹ̀yà ara lọ́wọ́ Samson yìí. Wọ́n ní lára iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe ni wọ́n rí wípé ìpínlẹ̀ Edo gan ni Samson ti ń gbé ẹ̀yà ara èèyàn náà bọ̀, eléyìí tó ń gbé bọ̀ ní ìpínlẹ̀ Èkó láti wá fi ṣe ètùtù ọlà lọ́dọ̀ babaláwo. Nígbà tí wọ́n tẹ̀síwájú ìròyìn yẹn, níbẹ̀ ló sọ pé wọ́n ní wọ́n ká ẹ̀yà ara eléyìí tó jẹ́ ti èèyàn mọ́ lọ́wọ́, eléyìí tí ó ń gbèrò láti lọ fi ṣe iṣẹ́ eléyìí tó jẹ́ ètùtù ọlà lọ́dọ̀ babaláwo. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ní ṣe rí gbogbo ẹ̀yà ara eléyìí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ yìí ni wọ́n ti gbé lọ sílé ìwòsàn eléyìí tó wà ní Ẹ̀pẹ́. Wọ́n wá tẹ̀síwájú, wọ́n ní ṣe rí Samson ò sí lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó mọ́ o, nítorí pé ìpínlẹ̀ Edo ni ọ̀rọ̀ náà ti ṣẹ̀. Wọ́n ti gbé Samson lọ sí ìpínlẹ̀ Edo, ìyẹn níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Edo lẹ́ka tó ní sọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí àti ìfi ènìyàn jófin. Wọ́n ní Samson tẹ́ ẹ rí yẹn kò ní lọ láláìṣẹ̀ o. Wọ́n nítorí pé agbègbè Edo ló ti pààyàn, ọ̀rọ̀ náà sì ti ṣẹ̀. Ìdí rèé tí wọ́n ṣe ní láti dá padà sí ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yan ní ìpínlẹ̀ Èkó, ìyẹn CP Ọlọ́rundáre Moshood Jimoh bó ṣe fi ọ̀rọ̀ náà léde, ó wá dúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn aráàlú, wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ìkàn láwùjọ tí wọ́n tètè pe iléeṣẹ́ ọlọ́pàá sí ìpè yìí láti lè jẹ́ kí wọ́n tètè rọ́wọ́ tó Samson eléyìí tó ti gbé ẹ̀yà ara èèyàn bọ̀ láti ìpínlẹ̀ Edo wá sí ìpínlẹ̀ Èkó. Ọ̀gá ọlọ́pàá yan ní iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó, ó wá fi ń dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lójú wípé ẹ lọ fọkàn balẹ̀, àní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà, ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká rí dájú pé a dáàbò bo ara wa, torí ààbò ara wa báyìí náà ni wọ́n pè lábọ̀ ìlú. Ẹni tó jẹ́ olórí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, CSP Benjamin Hundeyin, òun náà pẹ̀lú fi ọ̀rọ̀ yìí léde wípé ọ̀gá ọlọ́pàá sọ wípé gbogbo wa báyìí la láàbò ara wa o, a ní láti tètè máa ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó. Kì í máa fìyẹn gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó, pàápàá jùlọ gbogbo ẹ̀ka eléyìí tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfiléde tá a mọ̀ sí PRO. Kì í máa kí igbákejì PRO náà Babáṣèyí Olúṣèyí, òrẹ́gbẹ́ ọlọ́run bá jọ ṣe pọ̀ wọ̀ nígbàjẹ́ tí ó bá jẹ́ oníwà rẹwà. Ẹ jẹ́ fìyẹn dúró sí ìpínlẹ̀ Èkó náà pẹ̀lú ìròyìn míì eléyìí tó tún wà lápá bí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó bákan náà la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ wípé wọ́n máa ń jí ẹrù nínú súnkẹrẹ fàkẹrẹ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó eléyìí tó wà ní agbègbè Èbúté Èrò Division ní ìpínlẹ̀ Èkó bọ́n ṣe sọ, wọ́n láwọn mà ti rí ọ̀kan lára àwọn tó jẹ́ wípé tí wọ́n ní kán máa jí nǹkan kó nínú súnkẹrẹ fàkẹrẹ eléyìí tí wọ́n ní ó di tọ́rọ́ fọ́nkálé ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní wọ́n rí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà mú o, alọ́nilọ́wọ́gbà nínú ọkọ̀ eléyìí tó bá ti jẹ́ ti súnkẹrẹ fàkẹrẹ. Wọ́n ní tí wọ́n ń gbé irun obìnrin tá a mọ̀ sí Human Brazilian hair, eléyìí tí owó rẹ̀ tó mílíọ̀nù lọ́nà ogún yẹn 20 million naira. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ní agbègbè kan èyí tí wọ́n pè ní CMS Marina Bridge. Wọ́n ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn gbogbo ta pé kí ló dé, ó ti ń di lemọ́lemọ́ lórí òpópónà márosẹ̀ CMS Marina Bridge yìí látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn alọ́nilọ́wọ́gbà bí wọ́n ṣe kún ojú òpópónà náà. Wọ́n ní kó má tí ì rí pé súnkẹrẹ fàkẹrẹ ó dé ni wọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní lọ́ gbogbo àwọn tó wà ń bẹ̀ ní ọwọ́ gbà. Wọ́n ní àpò eléyìí tí wọ́n di irun obìnrin sí tá a mọ̀ sí Brazilian human hair sí, eléyìí tí gbogbo àpapọ̀ owó náà jẹ́ mílíọ̀nù lọ́nà ogún 20 million naira, ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ yìí mà ní wọ́n rọ́wọ́ tó. Ṣùgbọ́n nítorí pé àwọn ará àdúgbò tètè bùgbètà, àwọn ikọ̀ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka èyí tó jẹ́ Èbúté Èrò, wọ́n tètè bọ́ sójú iṣẹ́ o. Níbẹ̀ ni wọ́n ti padà rọ́wọ́ tó ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà tí wọ́n porúkọ rẹ̀ ní Austin, eléyìí tí wọ́n ní ó bẹ́ látòrí bíríìjì náà sí agbègbè kan tí wọ́n pè ní Marina Car Park, eléyìí tó mú láti ṣe bí ẹni fẹ́ ṣẹ́ lẹ́sẹ̀. Wọ́n náà sì ti gbé lọ sílé ìwòsàn fún ìtọ́jú eléyìí tí ó péye.
Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yanyan ní ìpínlẹ̀ Èkó CP Ọlọ́rundáre Moshood Jimoh bó ṣe fi ọ̀rọ̀ náà léde wípé òun rọ gbogbo àwọn ará àdúgbò pé kí wọ́n dákun dábọ̀ iṣẹ́ ètò ààbò ìlú kò kí ń ṣe tọ ọlọ́pàá nìkan, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ ká wà lálàáfíà pàápàá dúkìá wa kó wà lálàáfíà ní ìbámu pẹ̀lú bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn CSP Benjamin Hundeyin bó ṣe fi ọ̀rọ̀ náà léde. Wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ládùúgbò yẹn o, wọ́n lóhun tó máa ń ṣẹlẹ̀ ní wípé nínú súnkẹrẹ fàkẹrẹ báyìí àwọn kan ọmọ gọ̀fẹ́ wá kọ̀ ṣàdédé pọ́n ọkọ̀ lóníranran láti máa já ọjà bọ́ nínú ẹ̀. Wọ́n ṣe wá rí ọjà ilé olówó iyebíye tó jẹ́ mílíọ̀nù lọ́nà ogún tí wọ́n jí yìí. Wọ́n lẹ́ni tó jẹ́ dírẹ́bà ọkọ̀ gan kò ṣe àkíyèsí, kò mọ̀ wípé wọ́n ti já ọjà iyebíye lẹ́yìn ọkọ̀ òun. Eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá fi wá ń sọ wípé kí gbogbo wa ká wà lójúfò ká ṣe jẹ́jẹ́. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti fi ọ̀rọ̀ míì léde ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2025 lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn kan tó jẹ́ pé iná àdúgbò làwọn máa ń gé tiwọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní iṣẹ́ rí solar street solar cable yìí ló jẹ́ wípé àwọn eléyìí wọ́n máa kàn ṣàdédé fi ọ̀bẹ tó bẹ̀rẹ̀ sí ní fi rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó yẹn ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn agbègbè ti Ìṣẹ̀rí Ọ̀ṣun division ni wọ́n sọ pé àwọn ti rọ́wọ́ tó àwọn èèyàn méjì afurasí ọ̀daràn méjì Jamiu Abdullahi ọkùnrin àti Samsudeen Isiaka ọkùnrin. Wọ́n ní nígbà tí wọ́n ń ba òpó ìyẹn eléyìí tó ń ṣe pẹ̀lú òpó ìyẹn ìtọ̀sán oòrùn eléyìí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́ táwọn sí street light cable. Wọ́n ní eléyìí tó wà ní agbègbè Ìjẹ̀gùn Jákàndé road. Wọ́n ní ìwádìí ó sì ń tẹ̀síwájú ṣùgbọ́n àwọn wọ̀nyí yóò fijú balẹ̀ ẹjọ́ torí àwọn ni ò jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà láwọn agbègbè wa. Àwọn ni wọ́n ń fọwọ́ fa òkùnkùn eléyìí tó sì ń mú kí ọ̀pọ̀lọpọ̀ ohun láabi kó máa ṣẹlẹ̀. Mo ṣì wà ní ìpínlẹ̀ Èkó, wọ́n tún ti rọ́wọ́ tó àwọn tó jẹ́ afurasí eléyìí tó jẹ́ pé ó kàn ń ba ọ̀pọ̀lọpọ̀ ohun èlò jẹ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní Ìsokòkò division ní ìpínlẹ̀ Èkó bó ṣe fi ọ̀nà léde wípé ìmá ba ọ̀pá iná jẹ́ àbí kẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú ìṣáà máa ba ohun jẹ́ ó ti wá di tọ́rọ́ fọ́nkálé o. Wọ́n ní ọwọ́ àwọn tó àwọn méjì yìí ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2025. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, orúkọ onítọ̀hún ni Peter James ọkùnrin ọmọ ọdún 26 àti Lésìpè Adam ní ọmọ ọdún 24. Wọ́n ní níbi tí ọ̀rọ̀ náà tó ti ń ṣẹlẹ̀ ló jẹ́ wípé wọ́n ti mú àwọn wọ̀nyí pẹ̀lú oríṣiríṣi irinṣẹ́ eléyìí tí wọ́n fi ń já àwọn irin eléyìí tó jẹ́ ti ojú òpópónà. Ó ní ó jẹ́ wípé àwọn afurasí ọ̀daràn yìí wọ́n ní wọ́n máa lọ ń gé lóòrèkóòrè níbi tí wọ́n ti ká wọn mú. Ibẹ̀ ni wọ́n ń pè ní agbègbè ilé Sikh. Ìyẹn níbẹ̀ ni wọ́n sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Ìsokòkò division ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2025. Níbẹ̀ ni wọ́n ti rọ́wọ́ tó wọn níbi tí wọ́n ti ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ní ṣe pẹ̀lú irin jẹ́. Ìyẹn ní agbègbè yẹn wọ́n ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ní ṣe pẹ̀lú àwọn èròjà tí èèyàn lè fi gé irin ló wà lọ́wọ́ wọn. Sledgehammer méjì ni wọ́n gbà lọ́wọ́ wọn, sísọ́ọ̀sì méjì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àdá, àáké àti hámà. Gbogbo ẹ̀ ni wọ́n fi gbogbo ẹ̀ lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá yanyan ìyẹn CP Ọlọ́rundáre Moshood Jimoh ó ti wá fi ọ̀rọ̀ léde wípé ṣe rí ìjọba kò ní kọ́wọ́ lẹ́rọ̀ láti máa wo àwọn kọ̀rọ̀ sí kí wọ́n má ba ohun tó ní ṣe pẹ̀lú èlò eléyìí tó yẹ kó wúlò fún àwọn ará àdúgbò jẹ́. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà tó wá tẹ̀síwájú ó ní òun gbóríyìn fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ará àdúgbò tí wọ́n tètè dá iléeṣẹ́ ọlọ́pàá lólobó nítorí àwọn wọ̀nyí wọ́n ti wà lójúfò láti máa gbé àwọn ohun iṣẹ́ yìí náà lọ kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá ó rọ́wọ́ tó wọn. Wọ́n ní a ò ní gbà ó láti pé kẹ́ ẹ máa ba ohun tó ní ṣe pẹ̀lú ohun èlò ìjọba jẹ́, pàápàá jùlọ àwọn ohun tó wúlò fún gbogbo ará ìlú. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló sọ eléyìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní CSP Benjamin Hundeyin ló fi àtẹ̀jíṣẹ́ yìí léde wípé àwọn wọ̀nyí wọ́n ti wà ní àkàtà àwọn àjọ tó ń ṣe iṣẹ́ ìwádìí síwájú sí láti lè wò pé àwọn wo ló kù gan yẹn tí wọ́n jọ ń ṣiṣẹ́. Ṣùgbọ́n wọ́n ti bá Pétérù yẹn Peter James ọmọ ọdún 26 àti Lésìpè Adam eléyìí tó jẹ́ ọmọ ọdún 24 kí máa fi yẹn kí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ẹ̀ka eléyìí tó jẹ́ ti alukoro kí máa kí CSP Benjamin Hundeyin àti amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn DSP Babáṣèyí bí Olúṣèyí. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè lágbàáyé tá a mọ̀ sí Interpol. Ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ní sọ̀rọ̀ ìwà ọ̀daràn lórílẹ̀-èdè sí orílẹ̀-èdè ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó yẹn CP Bọ̀dé Ọ̀jájúni la gbọ́ wípé ó mà tún ti ṣe àṣeyọrí kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn kan tí wọ́n kóra wọn jọ
léè tí wọ́n máa ń sọ wípé wọ́n fẹ́ báyàn ṣe ìwé ìrìnnà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀, wọ́n ní kò dín ní èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n eléyìí tí ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àgbáyé tá a mọ̀ sí Interpol, èyí tí wọ́n rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí wọ́n ní ó gba owó èyí tí ó jẹ́ 2.5 million sefa, eléyìí tí pàṣípààrọ̀ rẹ̀ jẹ́ 6.6 million lówó orílẹ̀-èdè Nàìjíríà, lọ́wọ́ ẹnìkan eléyìí tí wọ́n sọ fún pé kó wá láti Abidjan yẹn ní orílẹ̀-èdè Côte d'Ivoire wá sí orílẹ̀-èdè Nàìjíríà níbi láti lè jẹ́ kí wọ́n bá ṣèwé ìrìnnà lọ sí Belgium. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí, wọ́n ní iléeṣẹ́ eléyìí tó jẹ́ ti Abidjan ó mà ló ti kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti sọ wípé ọmọ àwọn kan wà lórílẹ̀-èdè Nàìjíríà o, èyí tí wọ́n porúkọ ẹ̀ ní Lajrio Perry. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde láti iléeṣẹ́ ọlọ́pàá olúlu iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá, níbẹ̀ ni wọ́n sọ wípé àwọn gba ìwé kan láti orílẹ̀-èdè Côte d'Ivoire eléyìí tó ń sọ wípé ẹnìkan wípé orúkọ rẹ̀ ń jẹ́ Lajrio Perry ó dágbére pé òun ń bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ bá àwọn kan eléyìí tí wọ́n fẹ́ bá ṣe ìwé ìrìnnà lọ sí Belgium. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹni tí ó jẹ́ ìyẹn Perry bó ṣe dé orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé àwọn wọ̀nyí mú sákóló wọn o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ pé kí wọ́n máa mú owó ìtanràn wá wípé wọ́n ti jí i gbé. Lẹ́yìn tí ẹni tí ó jẹ́ ọ̀gá ọlọ́pàá lẹ́ka tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àgbáyé ìyẹn CP Bọ̀dé Ọ̀jájúni tó gbọ́ sí ọ̀rọ̀ náà ní kété ló tètè pe àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka náà pé ẹ tètè lọ wádìí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ní ọjọ́ 5 oṣù karùn-ún ni wọ́n padà rí àwọn wọ̀nyí ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n pè ní Adó-Odò Ọ̀tà. Wọ́n ní ní ilé ìtura tó pè ní Òṣèyí Hotel yẹn ní Adó-Odò Ọ̀tà ni wọ́n ti padà rọ́wọ́ tó wọn. Níbẹ̀ náà ti rí àwọn méjì kan eléyìí tí ó jẹ́ pé wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sákóló wọn, èyí tí àwọn èèyàn tó wà ńbẹ̀ tí gbogbo wọn tí wọ́n jẹ́ 17. Wọ́n ní èèyàn 15 ni wọ́n bá níbẹ̀ ò lè tó jẹ́ pé àwọn afurasí ọ̀daràn náà jẹ́ 2 nínú wọn, nígbà tí àwọn tí wọ́n jẹ́ 17 jẹ́ àwọn tí wọ́n ti gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kó sọ́dọ̀ wọn láti nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn. Ní iṣẹ́ ìwádìí tẹ̀síwájú, gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Olúmúyìwá ACP Olúmúyìwá Adéjọbí bó ṣe sọ fún ìwé ìròyìn yìí, níbẹ̀ ló sọ wípé wọ́n ní iṣẹ́ takuntakun ní àwọn ọ̀gá ọlọ́pàá eléyìí tó wà ní ẹ̀ka tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àgbáyé ìyẹn CP Interpol ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Olúbọ̀dé Ọ̀jájúni tó ṣe. Wọ́n ní ìbámu pẹ̀lú ìròyìn yìí ní ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2025 ni wọ́n ti fi ìwé ránṣẹ́ sí ìyẹn àjọ eléyìí tó jẹ́ ti Abidjan láti lè jẹ́ kí wọ́n wá kó àwọn ọmọ wọn ní àkàtà wọn àti àwọn tó kù kálukú wọn sì wà ní ibi tí ó yẹ kó wà. Ṣùgbọ́n àwọn ọ̀daràn náà wọ́n ní àwọn wọ̀nyí ṣì wà ní iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ síwájú sí láti lè mọ àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi. Ọ̀gá ọlọ́pàá yan lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun, àwọn náà ti wá bẹnu àtẹ́ lu ìwà ọ̀daràn tí àwọn kan fẹ́ máa wù lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti wá gbé oríyìn fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn orílẹ̀‐èdè sí orílẹ̀‐èdè yẹn Interpol, eléyìí tí ẹni tí ó jẹ́ Olúbọ̀dé Ọ̀jájúni jẹ́ ọ̀gá lẹ́ka tó ní ṣe pẹ̀lú ti Èkó. Ó ti gbóríyìn fún pé wọ́n ṣe ohun tí wọ́n ṣiṣẹ́ náà bó ṣe tó àti bó ṣe yẹ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ darapọ̀ mọ́ níkànnì Ajára Màlífà TV, ẹ subscribe sí ìkànnì, ẹ on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé, ẹ kú ìfẹ́.